Kolore bàbá Alihuda ẹ ṣe àkóyìn ọmọ àdìgbẹ ẹni tí a kí ni mo wí bàbá Alihuda wọn ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kolore bàbá Alihuda ẹ ṣe àkóyìn ọmọ àdìgbẹ. جميع شؤون الخلق من شأن فيلك صلى الله عليه وسلم فعيني وكلكال وترس ولكلك ويبقى رسولا دائما ومعظما فنشأته كنزية الحق ودعو لذاك أتانا قاسما ومقسما فأيو جميع الرسل أيو محمد اتي يبقى النبي فمنه إليه كل شأن مؤمما مواهب رب العرش طاعة محمد ورحمته هو رحيم فأكرما بشير نذير مخسط وهو قاسم جواد كريم باسط الكافي منعما كماوي مكفى أمين وهو في رسل مجتبى أبيب إله العرش بدحا ومختما وأبو يدو يستسقل كمامه بوجهه به نار ليل لجهل إذ كان مظلما مبان قلوب جميع الخلق هيا بنوره وعل سنهم آية فزكى وعلما فوالله لا تلفي لأعماد ثانية الجماوي فأحمد فرد جوهر لن يقسم عليه صلاة الله ثم سلامه مع العالي وصحاب الكرام ذوي النما bàbá wa ní fàyín tẹ̀sàlóní Alihuda wọn ní fàyín tẹ̀sàlóní an habibi wa sayyidi tàti ẹ̀là nàbì yẹn gan tá lọ́rẹ́ mi gan Alihuda wọn wá ní fatọ́ ó sì bá yorùbá ná Muhammad fatọ́ Habibulahi malkiru ma wá ma wọ́n ní ìdí táwọn ṣe sọ bẹ́ẹ̀ nítorí pé fàwákìtì wàsáàtì sọ̀rọ̀ fútó lédè kiri wọ́n ní sọ̀lá táwọn wà mọ́dáhán mini òkàdù sẹ́rẹ̀tì òjẹ́ ìlàmà ẹni tó wà lè gbà fí ànábì kú lára Alihuda wọ́n wá ní kàmọ́rọ́ mọ̀dáríkì fíìsì ya kì í nàbí yìí náà tó bá lè sọ ànádè ní o fakọ́dúrọ́ ma amúran mustahala mu'arrama arakumullah lẹ́ni tí a mọ̀ bàbá Alihuda wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kolore bàbá Alihuda ẹ ṣe àkóyìn ó máa nígbẹ́ lẹ́ni tí a mọ̀ bàbá Alihuda wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kolore bàbá Alihuda ẹ ṣe àkóyìn ó máa nígbẹ́.
وسكت بربي جادلي باللطائف وبالمصطفى المختار عين المعارف شؤوني رفعت لكل لله سيد وواسطة المعمود باب اللطائف لئن شط عني بالأمين مزاره فمشهده في القلب ليس بصارف حبيب خليل خاتم ومقدم كريم عظيم خلقه عند عارف قلوه وعزوه وتوا فلم يزل برفق ولين مرشدا كل مبك جن لو بيتم اوتيمي على أجوى الممدوع يا أفضل الورى ويا أجوى المحمود سلام دي واللواء بسرك بالذات العليات باسمها أيوة النبي محمد وبالرسل والبيت الحرام وبالقرى جميعا وبالذكر الحكيم وعلي اغبونتوي اوني والاسماء والافلاك والنجم والثرى دعوت للنفس ثم امي ووالدي وصحبي وابابي والي ومن قرى هدى وجدا علما ورزقا ورفعة وأمنا وإيمانا يزيد إلى الأخرى والتقوى والزهدا واتلاها وحكمة وعافية بعد الحنابات للمولى ọlọ́run lé ní tìyàmú bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore bàbá àlìhùdà ẹ̀ ṣe àkóyí ó máa nígbẹ́ ìtìyàmú àrólé o bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore bàbá àlìhùdà ẹ̀ ṣe àkóyí ó máa nígbẹ́. àyàbárù yá káfí tó bá yòówù ànábì ọ̀tá ànábì bá yòówù ànábì Muhammad bijayi nabiyina litarzuku ubaidan ma yarumu wa turshida litakfiya anna wakfina dara sayyidi jami'un sururin qad qadaita wa ayyida wa muda sifati ewa nabi min sifatika sarmadan wa kamil irfani wa ilmi wa sadida wa tubsiruni wal muntamina li ibina manahija akila aki dara muhabbada وتعدينا النجاة رشادي أهمة لآل توكو والفوز جندا مجندا بامي أويا لني إتيامو بابا àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore bàbá àlìhùdà ẹ̀ ṣe àkóyí ó máa nígbẹ́ lẹ́ni tí a mú bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn
gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore. Bàbá àlìhùdà ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. My Naija TV ọmọ àwọn ẹni ọlọ́run ọba mi ni. Kò síbi gbogbo tálíhùdà bá ń bẹ. My Naija TV ni ó kọ́kọ́ débẹ̀ o. Mo bí pé kí ló dé o. Ó ní Sheikh Ahmadu Ibrahim Aláyìnlá o. Muhammadu Buhari olólùfẹ́ Muhammad ni. Oúnjẹ tí ń jẹ Muhammad ni. Omi tí ń mu Muhammad ni. Aṣọ tí ń wọ̀ Muhammad ni. Bàtà ẹsẹ̀ rẹ̀ Muhammad ni. Ìyàwó tó fẹ́ Muhammad ni. Ọmọ tó bí Muhammad ni. Aráalé rẹ̀ o Muhammad ni. Gbogbo ìjọ tó ní Muhammad ni. Mo ṣe ní pẹ̀lẹ́ ní tí a mọ̀ bàbá àlìhùdà Risa Omida wọ́n ní kí wẹ̀ ẹ jẹ́ ká kó lóore. Bàbá àlìhùdà ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. Òyà lémi bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore. Bàbá àlìhùdà ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. Salamun alaman kola ya rabbi hummati ajirihum mina nira min kola naham naham. Mo ti lọ́nà tó yà mí. Ok. Salamun ala musni lil asrari baligin. ومركز عليه إلهي سوابق فهو درة بيضاء أول آمن. Abiola anile ní tí a mọ̀ bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ jẹ́ ká kó lóore. Àlìhùdà ẹ ṣe àpò yìí ó máa nígbẹ́. Òyà lé ní tí a mọ̀ Abiola bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore. Bàbá àlìhùdà ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. Gàmá wí o. Àtọ̀ ìfòsára. أما أن ربي يا يماما مواتن خير الناس لسير صمما فعليا ترى إني أنيق ببابي وأمشي بتاديب لتها مسلما أنادي أمين الله خازن سره وموتي ذوي الفقات كنزا أنادي إطاعة أيوة بيتي يوم النبي وانترى أنادي إطاعة منعمنا محمدا
أتاك خديم شائب الفوض مودما كنت وأنا أذكر علي أذكر علي أم كفاك فإنما تكرمت لي من قبل ما كنت ملزما مكارم آل الجود فيك تجمعت فقد اشتعبك الناس بل دمت أكرما وجئتك عبدا داريا متشبثا فأوليت فاتا خادما جاء مكرما محبا فقيرا ساحلا جاء شائرا يجوب الفيافي هذا الشيبة وما رمى فإنك خير الناس من خير حمتي إلى خير مولى قد دعوت مؤمما فسودت الورى tó bá jẹ́ pé ọmọ bóyá mo ti ń wí ni wàá máa yòǹgbà nábì jù báyìí lọ. abdali ilahi ṣẹ̀fì àná liwala amudifi kàfẹ́yìká àlà wà àzọmọ. ọlọ́run lẹ́ni tí a mọ̀ bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ̀jẹ̀ ká polóore. Bàbá àlìhùdà ẹ̀ ṣe àpòyìn ó máa nígbẹ́. Ẹni tí bàbá Sheikh Kun Fayakun Sheikh Abdul Muhammadu Isa wọ́n wá bá mi létí wọ́n ní kí la àkáǹtì rẹ̀ ó ti yàn nábì débi pé Maulana aláyìnlá o aláyìnlá o Sheikh àlìhùdà àlìhùdà Sheikh àlìhùdà bàbá àlìhùdà wọ́n nílé ní ìtìyàmọ́ bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore. Bàbá àlìhùdà ẹ̀ ṣe àpòyìn ó máa nígbẹ́. Alkola aṣara love ti wọlé tọ̀dọ̀ gawa ò ní pariwo wọ́n kàn gbọ́ ẹ̀yìn ẹ̀ ṣe àpòyìn ó máa. wí láti pìlẹ̀ abalikẹ́lìbù ìlà anyakuna mọ̀tàyàmá tó bá wà mí léyìí ó yẹ ká lè béèrè pé kí ló dé ṣé Ibrahim ṣe ẹ̀ tó yẹn ni ó tún wá jẹ́nu àwẹ̀ gangan alifa garami bin nabiyyi muayyama abitu bilayli timmi sarana munshidan lidhikri alladhi qadito babadaha wa maktama usajilu fil wurqa layli wajirati niyamun wajafni kalmazani bimagrama unasimu durra lafsu fi dhikri wasfi wa hasin biwasfil badri dura munasama Muhammadu 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 tó bá lè yòǹgbà nábì ò ṣe máa lọlé a ní yòǹgbà nábì Muhammadu miftahul
فتوحات سيدي وخاتم سلكي رسل ختم مقدما به نال كل الأنبياء إيمانا لهم به زينة العذرات وكري وعظما ti amo leni iti amo bàbá aliyoda wọn ní ká fi rọrùn gbààwẹ̀ jẹ́ ká kó lóore bàbá aliyoda ẹ ṣe àpòyìn ó máa nígbẹ àmì lẹ́ni oya bàbá aliyoda wọn ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá aliyoda ẹ ṣe àpòyìn ó máa nígbẹ. Badatun kò má lé o. Badatun Zainu bi bismillahi rabbi ya wajidi wa zainatu bil adi salatan ala al adi ridallahi an shaykhi dalilin wa hujjati wa zakati janil khatm al khatmi amadi alayka aya ibi ربي ومنكزي سلام إلى الناس برهام مسندي وأنت منى قلبي وكايات رقبتي وأنت أحب الناس عندي يا سيدي تعول بنا حل سعادات وتقى لمادي إمام الفيدي برهام سنددي كفاني او كفاني 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 أبو إسحاق برهام كولكي فعينه أبي إسحاق عينه محمد àníṣe lẹ́ni tí a mọ̀ ẹni tí ò bá mọ kórọ́sì ládùúgbò láti kọ́ yìí wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá aliyoda ẹ ṣe àpòyìn ó máa nígbẹ́ àní lẹ́ni tí ẹjẹ́ àjọ wí bàbá aliyoda wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá aliyoda ẹ ṣe àpòyìn ó máa nígbẹ́. دواعي داعي وهو حب محمد bẹ́ẹ̀ bá ń fọkàn bá mi lọ ẹ bá ń yòbó ànábì wa muhammadu ẹjọ́ ojú báyìí lọ ẹ bá ń yòbó ànábì muhammadu ẹjọ́ ojú báyìí lọ ẹ bá ń yòbó ànábì muhammadu ẹ̀yin ọkùnrin kó má dàbí pé lágídí ẹ bá ń yòbó ànábì muhammad lójú wọn ẹ ṣeun. دواعي يا داعي MTN وهو حب محمد أبلغ سم العادي لمن قد توحد أباك الله واسع الفضل والعطاء وسيلته العصمى ودمت محمد
لخير رسولي جيت أنصى منذر وخير شفيع خير من عجز للندى. báwo ló ṣe rí èmi ń gbádùn Muhammad tèmi o tí wọn náà bá ń gbádùn ànábì báyìí ògbó ànábì lẹ́ẹ̀kan náà. fasusili yadari ya aminu falangara ukosi ana min aribi tamarada lẹ́ni tíyàmú bàbá aliuda wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kó lóore. Bàbá aliuda ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. Lẹ́ni gangan ni bàbá aliuda aláìná o. Ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kó lóore. Bàbá aliuda ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. mọ̀dí tí mo ṣe ń jó ẹlòmíì kò jẹ́ mùsùlùmí ni Ọlọ́run ti yọ Muhammad kúrò nù ayé ẹ̀ ó kò jẹ́ mùsùlùmí lásán ni àmọ́ Ọlọ́run ti fa Muhammad bọ́lọ́wọ́ bá ti yọ Muhammad kúrò nù ayé tẹ̀ wọ́n náà yóò bá nábì lẹ́ẹ̀kan náà. tún tẹ̀síwájú o wàlẹ̀ híbù Ibrahim Khadija Azaira. Thank you. لأحمد خير العالمين وشاكرا فمن كان ينوي للمدينة زائرا سواه فإني جئت أحمد زائرا له المسجد الأعلى قالوا محمد فطاع مشيد وأقطعه روض الجنان مجاورا يذكرني دار مضى ونبينا يروح ويقضي يبلغ الوعي ذاكرا فبرهام ياتي فبرهام جسمي فبرهام فمي فبرهام روحي فبرهام جسمي والقيام مولانا مولاي مولانا مولاي مولانا مولاي إبرا 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 إبراهيم أني ليني تيامو aliuda ẹ ṣe àkóyí ó máa nígbẹ́ ó yálé ní ìtìyàmọ́ bàbá aliuda wọ́n ní ká fi rọrùn gbààwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá aliuda ẹ ṣe àkóyí ó máa nígbẹ́. بليت بحب المصطفى الختم أحمد sórí tó bá ti ń gbá Ahmad yẹn bá máa yòówó àná Muhammad mo mọ̀ pé àwẹ̀ ti ń gbọ́ àwọn èèyàn lẹ́ni nọ́mbà 1 yìí náà àwẹ̀ ti ń gbọ́ àwọn kan àmọ́ àwẹ̀ ò gbèmí tèmi ìfẹ́ ànábì ní pa mí lọ́wọ́ tí bá ń yòówó ànábì kó ká ní sallallahu alaihi wasallam. ó ṣeun. بالكون والأخلاق فرحا وماتدا أتاني أواه قبل أن أعرف الأوى سليت بالنيران اشتياقي يا أحمد علقت به والناس في سنة الكرى تمتعت منه دار
إذ كنتم مفردا وزوهمت في هذا النبي محمد زماني وإنني لفي غيرة مما يروم محمدا ولكنني جليت قبل سباكهم وقد نلت تبريز القرون لأمدا ولملا وإنس العبد إنس مليكي فتوه يمين الكون حبدا مسودا Allah ya Rasulallah ẹni tó ń tọrọ jẹ́ ń bí yìí kọ́lọ̀ kún wọlé agbólóhùn tí ṣe Ibrahim wí yìí ọlọ́mọ jẹ́ tọrọ jẹ́ mọ́ láéláé tó bá rí bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ bá nọwọ́ fà ìwọ ní sallallahu alayhi wa sallam káì ẹ̀gbọ́n tó wí ni Allah ya Rasulallah warfa shikayati ìtẹ́lómi ò fi gba ìsinú tí ó fi gba sàrè ní ìsìn kódà tí ó fi sinú lẹ́nu ọba yìí kò mọ̀ la ṣe ń kí olóore bọ́lọ̀ ti fìfẹ́ ànábì bọ́lọ̀ ti dá wọn lọ́lá tó wọ́n yọ àánú mẹ̀kúnnù kú lára àfẹ́ ànábì Muhammad irú ẹni bẹ́ẹ̀ ó yẹ kéèyàn ṣàdúrà fún ni wàláì. Allah ya Rasulallahi warfa shikayati ilayka wa ali ma tara al-abda sawida fahaji wa hajul muslimina ahaltu alayka fatibuta nafusan ura musarmadan agadi subu'a inda afdali mursalin wa ma bir rasulillahi lam yaksha jalmada tawalla rasulallahi amri falam yazal yusaiduni dari fasirtu mumajjada wa innatina al-mustafa aina kimiya fakodi sora asban ma umilihi ta'awada torí pé lẹ́ni ìtìyàmọ́ bàbá àlìhùdà wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore bàbá àlìhùdà ẹ̀ ṣe àpò yín ó máa nígbẹ́. competition ti dé báyìí. ká fi rọrùn gbàwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore bàbá àlìhùdà ẹ̀ ṣe àpò yín ó máa nígbẹ́. mo mọ kí tí mo kọ yìí tí mo wí tí mo fi ṣàdúrà fún bàbá Sheikh Al-Huda èmi náà lè wí náwó báyìí mo máa sẹ̀lẹ̀tì ni o ẹni bá ti lè gbá bí mo ti wí yìí tí mo ti lè gbá ó lẹ́bùn lọ́dọ̀ tèmi náà ẹ jẹ́ wọn tí mo fẹ́ múná tí ò ní padà disappoint mi alájà ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ̀yin náà ni ẹ má bọ̀ ó yá ẹ má bọ̀ bó bá ń dùn mọ́ yín bá yorùbá ná Muhammad ẹ má bọ̀ ẹ má bọ̀ ibẹ̀ ti náwó lẹ́ẹ̀kan ẹ wà ní kí n ti mọ̀ kí n má náwó ní ìsìn. ẹ má bọ̀ ẹ gbọ́ tí mo wí o màá gbé máìkì fẹ́yìn náà o ẹ má gbọ́. lẹ́ni tí a mú bàbá Al-Huda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ̀jẹ̀ ká kó lóore bàbá Al-Huda ẹ̀ ṣe àpò yìí ó máa ní. ó yẹ bá ń wí. ẹ lọ fi sùúrù jókòó ẹ lọ fi sùúrù jókòó mo mọ̀ mo lè kọ́ bí mo ti kọ́ yìí náwó mami ẹ má bọ̀ ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé mo ti ha sórí
Aliuda ni abájọ ó máa mọ̀ ó máa mọ̀ ó yá ẹgbọ́n náà o lẹ́ni tí a mọ̀ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àpò yín ó máa nígbẹ́ ó ti yá. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lẹ́ni ní ìtì àmọ̀ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ àpò yín ò nígbẹ́ jẹ́ ká kó aláre bàbá Aliuda ẹ ṣe. Ó kù díẹ̀ ẹ lọ jókòó wọ́n mọ̀ ò ní dójú tì mí tí n bá tún pè é nísìn ó yá ẹ má bọ̀ mo ò fẹ́ tó máa disappoint mi ẹ bá Yorùbá ná Muhammad tó bá ń dùn mọ́ ẹ bó ti ń gbádùn ànábì bá Yorùbá ànábì lẹ́ẹ̀kan náà má bọ̀ ẹni bá ti kọ́ sí alẹ́ bùn wà tí mo fẹ́ fún ó yá ìtì àmọ́ ìtì àmọ́ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àpò yín ó máa nígbẹ́ ó yá. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Lẹ́ni tí a mọ̀ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ jẹ́ kí a kó lóore lẹ́ni Aliuda. Ẹ Yorùbá ná Muhammad ẹ jẹ́ ń pọkùnrin mo ti ń pọkùnrin látàárọ̀ ẹ ti ń disappoint mi ó yá come ẹ̀yin wo ẹ̀yin jẹ́ wòlé àti abúlé kábí àbí wòlé. Ànílé ní ìtì àmọ́ simple tini bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àpò yín ó máa nígbẹ́ ó ti yá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bàbá Aliuda. Ẹ wo bí tóun tiẹ̀ ti lọ bẹ̀rẹ̀ ó lọ bẹ̀rẹ̀ láti Kọ̀ríbù Ọlọ́run o so kò sẹ́ni tó fẹ́ jẹ̀ bó bíbá ilé ni tó bá ń dùn mọ́ ẹ bá Yorùbá ná Muhammad this is the last person tí n bá ti po onítọ̀hún ní ìsìn tí ò bá ti gbà máa kúrò lórí ẹ̀ máa bọ́ sí tíráàkì mi alájà yẹn máa bọ̀. Lẹ́ni tí a mọ̀ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àpò yín ó máa dé. Yorùbá ná Muhammad. Ẹ wo má jẹ́ kó lè o ẹ dákun bá ń ṣe léyìí ẹ dákun ṣé ìsìlámù ò dùn báyìí ẹ wo bọ́ ṣe wọlé ó kàn jẹ́ pé nínú music ọ̀tọ̀ ní kí tí wọ́n gbà àmọ́ wọ́n gba orin yẹn sóye yín gbogbo ẹ̀mí mi 1000 ló fún yín àmọ́ tẹ́ bá lè kọ orin yìí lẹ́ẹ̀kan sí máa fi 1000 fún. Kí ni tí a mọ̀ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn.
yín ó máa nígbẹ́. ẹ yóò bá ná Muhammad. ẹ jẹ́ kọ́kọ́ lẹ́ẹ̀kan sí. Chama. Ta ló sọ? ẹ jẹ́ kọ́kọ́ lẹ́ẹ̀kan sí. Mo ń ṣeré ni o. 3000. ẹ yóò bá ná Muhammad. sallallahu alayhi wa sallam. ẹ yóò bá nábì mọ́. sallallahu alayhi wa sallam. Táyé ṣé kọ́ wàá bá fún ìyá yìí 2000. wàá bá fún ìyá yìí 2000. ìbádọ́ ti ká. wàá bá fún ìyá yìí 2000. ẹ bá yóò bá ná Muhammad. lórúkọ bàbá wa Láyìnlá afun àbá fún ẹ máa lọ ẹ yóò bá ná Muhammad. ẹ bá yóò bá nábì. sallallahu alayhi wa sallam. Ànábì mo ti pọkùnrin wọn ti disappoint mi ṣẹ́gẹ̀ bí máa bọ̀. kódà kò tiẹ̀ kò gbìyànjú rárá ṣẹ́gẹ̀ bí máa bọ̀ sà. ṣé wọ ìwọ bẹ́ẹ̀ ni sà. nínú owó tó sẹ́ndì sí mi yẹn ni mo ti yọ 2000 kó mẹ́ ó sì lọ rèé o. jẹ́ kí mi náà mú 8000 tó kù délé ẹ yóò bá ná Muhammad sallallahu alayhi wa sallam. now wílẹ̀ kan sí lẹ́ni tí a mọ̀ ti àbò. bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àgbo yìí ó má nígbẹ́ òyà lẹ́ni tí maina ìjà bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn. gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àgbo máa ń gbé àpò yìí ó máa nígbẹ́ àpò yìí ó máa nígbẹ́ ooo ànítorí lẹ́ni tí a mọ̀ bàbá Aliuda wọ́n ní ká fi rọrùn gbàwẹ̀ ẹ jẹ́ ká kó lóore bàbá Aliuda ẹ ṣe àpò yín ó máa nígbẹ́. mo fẹ́ kó rẹ̀ wá ẹ bá yọ pé ọlọ́run tó ní mi mo tún sádìyọ́. ọlọ́run tó ní mi mo tún sádìyọ́. torí mi ò mọ̀ gbà tójú mi dórí torí mi ò mọ̀ gbà tójú ojú mi dórí. ló mú mi ké sí ẹlẹ́dàá mi. ló mú mi ké sí ẹlẹ́dàá mi. bá mi pé agbégidì iná ẹ kọjá wọlé. àgbẹ̀gìdì iná ẹ kọjá wọlé. ọlọ́run tó ní mi ń bẹ lẹ́yìn mi ọlọ́run tó ní mi ń bẹ. má dojú tì mí lọ́la Kùránì o tì mí lọ́la Kùránì. ọlọ́run tó mọ̀nà tí mo bá wáyé ọlọ́run tó mọ̀nà tí mo bá wáyé. dákun dáàbò ṣàánú mi ra dáàbò ṣàánú. sọ pé ìkà lára ayé aráyé dájú. lára ayé aráyé dájú. àǹfààní ara tìyẹ ló ń fẹ́ rí. àǹfààní ara tí ẹ náà fẹ́ rí. àwọn ò fẹ́ kó wúlò fúnra ẹ. àwọn ò fẹ́ kó wúlò fúnra ẹ. sátìrà mọ́ ni wà á kó mi yọ sátìrà mọ́. máa ní wá kó mi yọ. ẹ má ta síra yín lára bá mi gbé bákító sẹ́ńdà ohun burúkú. báyìí tó sẹ́ńdà ohun burúkú. ẹni tí ó bá lè tàka ìwọ tá mọ́ tiẹ̀ bákító sẹ́ńdà ohun burúkú. kò ní lè ráyè wọ kádàrá mi. onílé ráyè wọ kádàrá. wípé wọ́n ń sàkátàlì wọ́n fẹ́ kémi kú. wọ́n ń sàkátà lè wọ́n fẹ́ ké mi kú. bá ń gbé dá padà ó dórí wọn. dá padà olórí wọn. tẹ́wọ́ ìṣọ́ ẹ̀ tó ga jù wá fi yí mi ká. ìṣọ́ ẹ̀ tó ga jù. ọlọ́run àárín ọ̀tá mo wà dákun kó mi yọ. àárín ọ̀tá mo wà dákun kó mi yọ. ìjọsọ́lì ìhùbọ́n ṣe lẹ́nu tó. ìjọsọ́lì ìhùbọ́n ṣe lẹ́nu tó. ràkúnmí tí wọ́n pa ló jẹ́ kán parun. ràkúnmí tí wọ́n pa ló jẹ́ kán parun. adániwáyé fún mi lọ́rọ̀ sọ níwájú àwọn ọ̀tá tó fẹ́ ké mi kú. wáyé fún mi lọ́rọ̀ sọ níwájú àwọn ọ̀tá tó. olórí ire kó dórí ẹ̀ mú. olórí ire kó dórí ẹ̀ mú.
níbi tá a dé yìí olóríire nìkan mo pé o ẹlòmíà tún máa wẹ̀yìn. ẹlòmíà tún máa wẹ̀yìn pé a ṣolóríire wà bí wà ní ṣé wò sí láàrin wa ni. ṣé o dá rẹ mọ̀? kọ́mọ wí tẹ̀lé mi MTN Alhaji kó máa wí tẹ̀lé mi ṣe máa ṣe. sọ pé ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́ yẹlé ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́ yẹlé. ẹni ẹlẹ́ni ní ràgò fẹ́ díyẹ ẹni ẹlẹ́ni ní ràgó fẹ́ nìyẹn. ẹlẹ́dàá mi pàṣẹ fọkùnrin ẹlẹ́dàá mi pàṣẹ fọkùnrin. ẹlẹ́dàá mi pàṣẹ fóbìnrin ẹlẹ́dàá mi pàṣẹ fóbìnrin. ọlọ́run kan wo mi sùn sùn ṣe mí lóore owó mi sùn sùn ṣe mí lóore. kọ́wé mi sùn sùn ṣe mí lóore owó mi sùn sùn ṣe mí lóore. èmi ni mo sọ mi ò máa sọ tẹ̀yìn owó mi sùn sùn ṣe mí lóore. ẹlẹ́dàá mi pàṣẹ fọkùnrin ẹlẹ́dàá mi pàṣẹ fọkùnrin. ẹlẹ́dàá mi pàṣẹ fóbìnrin ẹlẹ́dàá mi pàṣẹ fóbìnrin. kọ́wé mi sùn sùn ṣe mí lóore. ṣé wàá ní gbogbo ń tá a kọ ní Yorùbá yìí mo wá fẹ́ kọ́ Lárúbáwá eléyìí very simple ẹ Yorùbá náà Muhammad ẹ jẹ́ àmà lọlé ó ti rí àwọn obìnrin àwẹ̀ tí ń gbò wá. ẹ̀yin ọkùnrin ẹ bá Yorùbá náà Muhammad ẹ jẹ́ ká mọ̀ pé àwa là ń sanwó oúnjẹ nulẹ̀ ẹ Yorùbá náà mọ̀ ju tiwọn lọ ẹ̀yin ìyá wa ẹ jẹ́ kó yé wọn pé ẹ̀yin lẹ bí wa ẹ Yorùbá náà Muhammad oh God ẹ bá ń sọ wípé o Allah Allah la ilaha illa o Allah la ilaha illa o. àbá ń gbé bọ́ọ̀lì. ẹ máa wọlé o. ṣàdélé yìí téèyàn ò bá wí orúkọ Ọlọ́run ọba tójú gbogbo nǹkan lọ ní Allah Allah la ilaha illa oya o. Ọlọ́run la tasiku wanna likairi rọbi kashidatan. wala alimun wa kairu la ya'lamu Allah 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 wa iza shakawta ilali ibadika annama tashkura iman إلى الذي لا يرحم الله ويما لا إله إلا يا ربي إن عزمت ذنوبي يا كثيرة ولقد علمت بأن عفوك أعظم الله الله أبوي لا إله إلا هو. Ọlọ́run àdéhùn kàrọ́bì kàmá àmàrìtà tàdọ́rọ̀ wa wàìsàrọ̀ dádì táyẹ̀dì fàmà ṣàyẹ̀rẹ̀ àmọ́ Allah Allah jẹ́ máa lọ sọ́dọ̀ àwọn ọkùnrin. ẹ̀yin ọkùnrin ẹ bá yóò bá nábì. كان لا يرجوك إلا محسن فمتى الذي يرجو المسيء المجرم الله إبانوي الله
yá bá ń pé la ilaha illallah la ilaha illallah. La ilaha illallah la ilaha illallah. Gbogbo ẹni bá fẹ́ ṣoríire bá mi gbọ́ lọ́hùn tóbi o. Ó bá fẹ́ lówó lọ́wọ́ bá mi gbọ́ lọ́hùn tóbi o. Aláboyún tó fẹ́ sọ láyọ̀ bá mi gbọ́ lọ́hùn tóbi o. Àgàn tó ń bẹ lọ́hùn ọmọ bá mi gbọ́ lọ́hùn tóbi o. Ẹni ń bẹ lọ́hùn ọkọ bá mi gbọ́ lọ́hùn tóbi o. Ọkùnrin tó ń bẹ lọ́hùn aya bá mi gbọ́ lọ́hùn tóbi o. Mo bẹ lọ́hùn àṣeyọrí bá mi gbọ́ lọ́hùn tóbi o. Ṣọ́wọ́ ni wọ́n ṣàwọn tọrọ bá mi gbọ́ lọ́hùn tóbi o. Káì gbọ́nà gbọ́nà ọlá ló ń tọrọ bá mi gbọ́ lọ́hùn tóbi o. Tó bá dùn mọ́ ẹ o bá mi gbọ́ lọ́hùn tóbi o. Ṣé orúkọ tí mo jẹ́ orúkọ Ọlọ́run ni? Aya tí mo fẹ́ sílé ẹrú Ọlọ́run ni. Lóyìnbó 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 lóyìnbó. Mo ṣe ní Alihuda International Prayer Mission. Alihuda International Prayer Mission. Alimokotaro lolo. Alihuda International Prayer Mission. Alihuda International Prayer Mission. Alimokotaro lolori. Abdulhamid Jajo wiya aluful kaliki malufo Sofiyullah ibaramo la antale idino min kule ma uful gawazu baramo shakurun kade sule amma liwal akiwa le baramo خشوع من سجاياك كيازا لك برام إلى بولك لك أتوك سما مولي ويا شوري 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 ọwọ́ ẹ̀ fún mi ìwọ ọba olóore ọ̀wọ́re tó ṣe ká ní kejì mi má jòdì tèmi ooo. Oore tó ṣe fẹ́ ní kejì mi má jòdì tèmi. Ṣẹ̀ṣẹ̀ ń gbádùn mi báyìí Yorùbá ní Muhammad. Sallallahu alayhi wa sallam. Olórí kí Ọlọ́run kan. String ló máa bá mi play organ kí ló kọ. String ni kó wà lórí ọwọ́ kí yẹn. Thank you. A fẹ́ kí Ọlọ́run. A fẹ́ yin Ọlọ́run.
tó bá yẹ pé lọ́dọ̀ tiwa ni mo sì ní bá ṣe ń pe Ọlọ́run yẹn àwọn yóò máa pariwo Allah. a tún wá dìde. a fẹ́ kí Ọlọ́run, a fẹ́ yin Ọlọ́run. Ọlọ́run ta fẹ́ yìn yẹn òun lọ́ba amọ́niṣe ni. Allah. ó mọ̀ bẹ́ẹ̀ ló ṣe gbọ́ lọ́n tóbi. Allah. ọba tá a fẹ́ dárúkọ yìí lọ́ba àfàìmọ́niṣe ni. Allah. Al-Gamawi ọba tá a fẹ́ yìn yẹn náà lọ́ba ṣe ni tán bá ní dárò. Allah. òun lọ́ba tí n bá ṣe ta ni ó bí mi. ẹ̀yin ìyá yìí mọ̀ ló ṣe jẹ́ máa pariwo orúkọ Ọlọ́run. ọba mi ò ṣe mọ́ ó dà mí ì ṣe mọ́ kí lè fẹ́ fi mi ṣe. ṣẹwárí aláàtẹ̀pẹ̀ yẹn ẹ wàá fagùn díẹ̀ ní tó bá ti ń jọmọ́ ti yín mọ́ sunkún o kò máa rò wípé nínú ayé yìí náà èmi náà mo sì ṣẹ́kù báyìí. ó yá. títóbi fọ́lọ́run mi o Allah. ẹ ṣeun ẹ ti mọ tí mo fẹ́ wí. ọba ológo jùlọ o Allah. àwọn eléyìí ò yin Ọlọ́run ẹ jẹ́ ń ṣe rọ́bà náà. ọba lágbára ní Allah. àdáni má gbàgbé ẹni. sọ́dí ìlú tó máa lù sí ìlú tí máa ń panilẹ́kún téèyàn bá rántí Ọlọ́run ọba mi ni. a lè wí lè ṣe a lè ṣe wí òní nìní ni o ọba tó ní mi o ọmọ tèrè mọ́ ọba tó mọ̀ takọtabo oúnjẹ mi èmi nínú ayé mi ọba tí ń jẹ́ mi ni títóbi fọ́lọ́run mi o Allah. ẹ̀yin ọkùnrin ẹ wí abẹ́lẹ̀ olóró mi tó yọ ọba ológo jùlọ o. ẹ ṣeun ọba lágbára ní Allah. òun ládàáni má gbàgbé ẹni. à ń bẹ nílọrin níjọ́ tí mo wí gbólóhùn yìí ẹnìkan ń sunkún ní pé ṣé ẹ̀mẹ́ni tí wọ́n ń dárúkọ ní. ẹni tó lè sọ wípé mo fẹ́ gbọ́n lẹ̀ jẹ́ máa mú látòrí àbúrò kí n máa pa wọ́n díẹ̀díẹ̀. ọba tí ó wàá mú àdìsíkì yóò ní first born ńkọ́ second born ńkọ́ third born ńkọ́ yóò wá dúró látòrí ìkẹwàá ìyẹn máa wá yàn pẹ̀lú range. àwọn ẹgbẹ́ ẹ̀ wọ́n máa sọ pé ẹ ra sà. tó bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ bá ń pariwo Allah o. mo kàn sára sí ẹ o Allah. bóyá ẹ mọ̀ tó jẹ́ kí n máa gbọ́ lọ́hùn tóbi ẹ jẹ́ mú wá fún yín. case study tèmi nìkan ti tó. màmá tó bí mi lọ́mọ àwa mẹ́tàlá ló bí. àwa kúkú mẹ́ta. bóyá tí màmá mi bá ń bẹ níbí ó yẹ kó lè gbọ́ lọ́hùn tóbi jù báyìí lọ. wọ́n tún wá yọ orúkọ màmá mi wọ́n wá yọ kúò wọ́n pè lórúkọ rẹ̀ mọ́ tora Àdíjà pọ̀ lọ́dọ̀ wa ní tirẹ̀ tó bá dárúkọ pé Àdíjà ló ń lọ yẹn wọ́n ní Àdíjà wo ṣó màdíjà táwọn ọmọ ẹ̀ máa ń kú lọ́dọọdún tí ò bá tí ì ṣe bẹ́ẹ̀ fún ẹni lè òjẹ́ ogbọ́ lọ́wọ́n bá mi tóbi. mo kàn sára sí ẹ o Allah. Hey. Dansaki rẹ Olúwa o Allah. ọba tí ò ní bẹ̀rẹ̀ Allah tí ó dẹ̀ ní lópin Allah. ó ṣàmà nídìí téèyàn ṣe ń pe Ọlọ́run. bí ò bá nítumọ̀ ẹlòmíì àpọ́lọ́run pé torí kí mo ṣe kọ́ Ọlọ́run yẹn gan. àbí gbogbo alárò pé bóyá sàrà ìlú ọmọ nọ́mbà ilé wa. ó kọjá ó kàn mọ́jú ni pé mi tí ìráyè ti yín. ẹni tá lọ ṣèyàwó ẹ̀ tá bẹ̀rẹ̀ ṣóò láago 6:30 tí bàbá ń sọ̀rọ̀
bàbá náà jáde láyé lánàá a sì jọ ń palẹ̀ mọ́ pa fẹ́ gba Ramadan náà the chief imam abba sọ pé bí a torí pé wọn kírun ni chief imam ọlọ́run sì ni mọ́tò rẹ ṣó ń lọ ọ̀nà ọlọ́rin ni ó yá kó sojú dé ó mọ́lọ́ yẹn ni ò bá ń kan sára sí dára pé Allah mo kan sára sí ẹ o Allah hey dansa kire Olúwa o Allah ọba tí yóò ní bẹ̀rẹ̀ Allah tí yóò dẹ̀ ní lópin Allah. wọ́n lágàn mẹ́ta ń bẹ àgàn rárá àgàn ráre ẹlẹ́ẹ̀kẹta làgàn rárùn àgàn rárá lẹni tí wọ́n ti bí ijọ́ tí wọ́n ti bí tán ti kíyà rẹ̀ pé ẹ kú ewu ọmọ o tóun ó fi jáde láyé wọn ní kíkú ewu ọmọ. àgàn kejì làgàn ráre gbogbo ayé rẹ̀ kó bímọ lóòótọ́ àrí tó ń bẹnu Amẹ́ríkà nú àwọn mẹ́ẹ̀ èyí tó wà ní London wà nú àwọn mẹ́ẹ̀ àrí tó wà ní Germany nú wọn àmọ́ bọ́lọ̀ ti dá wọn lọ́lá tó Ọlọ́run ò kọjú àánú wọn sí ìyá náà yóò mọ̀ wá ara rẹ̀ kiri àwọn kí ló wá ṣe báyìí kí ló ṣe báyìí. àgọ́ ẹlẹ́ẹ̀kẹta làgàn rárùn tí gbogbo ayé kò náà kó ewu ọmọ ẹ máa kó ewu ọmọ àmọ́ lójú ẹ̀mí ẹ̀ ní gbogbo wọn náà ṣe dákẹ́ ó fẹ́ kọ́ lóun ṣerú eléyìí pariwo Allah. Subhana Rabbika ti ń dé díẹ̀díẹ̀. mo ò fẹ́ kọ́ lóun ṣe bẹ́ẹ̀ fún mi pariwo Allah. ó yá jẹ́ ká wí gbólóhùn yìí o ká fi bẹ lọ́hùn ọba. lọ́dún yìí bàbá wa Ṣeiku Amada Aláyìnlá ẹ bá ń pa ẹ wí dáadáa kó dùn mọ́ mi. Ọlọ́run arí wọn lọ́dún yìí járí wọn lẹ́mìí tọmọtọmọ tó bá dùn mọ́ ẹ nínú bá ń ṣe àmín. gbogbo àwa tá a wá bí tó jẹ́ pé condition kan ní àbí ń tá a fẹ́ jẹ ni ò sí táyé wá sọ pé iṣẹ́ mọ́ ni ó tún ti ń lọ fẹ́ lọ tọrọ ewédú fẹ́ lọ tọrọ gàrí o Ọlọ́run wọlá ìní o wọlá ìní o gàmáwí Ọlọ́run wọlá ìní o wọlá gbólóhùn tàlíhùdà ó wí fún wa gbogbo ń tá a fi béèrè Ọlọ́run bá wa fàṣẹ sí i. àwa ń bẹ níbí ṣèbáwárè àwọn kan ń bẹ ní Sùúrùlérè police station wọ́n fẹ́ gbọmọ wọn lẹ̀ ọmọ tá a sọ yìí kò jalè o kò ṣe yahoo o kò ṣe wáyáwáyá o wọ́n kọ̀ sí mú ni wọ́n wá ń torí ẹ̀ sáré ká Ọlọ́run wọlá àṣẹ tó fálẹ̀ ìhúdà o tó jẹ́ wípé tó bá ti mú máa èkì dání tó bá ti ń pa ànábì o gbogbo ọkùnrin wọ́n máa ké gbogbo obìnrin wọ́n máa ké wọ́n lẹ́ni tó ń pè yẹn ẹni tá a fi rán ni yorùbá ànábì yẹn gan. Alihuda máa pariwo lọ́sàn-án o lóru pé mo pè ọ́ o gbogbo jàmọ́ mi Ọlọ́run gbàdúrà wọn jẹ́ kí wòkàtà wọn bí yá àwa fàlíhùdà náà lé ẹ lọ́wọ́ Ọlọ́run má mà pa o ẹ ṣàmì. ọdún kẹsàn-án rẹ̀ ètà ti ń ṣe ìtìám Abíọ́lá mo wá bí mẹ́ta èyí tí mo wá yìí ó lé gan ni ó yé gan ni ẹ̀rí pé mo tún dín ta síra mi mo tún fi pákéjì yìí sí mo tún wá gbádá ẹ yóò wá ná Muhammad. Ọlọ́run àfàlíhùdà lé ẹ lọ́wọ́ gbogbo bùkátà rẹ̀ Ọlọ́run jẹ́ ó bí yá gbogbo ẹni sàmì kó rí bẹ́ẹ̀ fáwa náà o àfilé ẹ lọ́wọ́ ẹrú rẹ̀ rè o tí ń jẹ́ Amada
àfilẹ̀ ẹ̀ lọ́wọ́. mo sọ fún Sheikh Mukhtaru ní gbogbo ọjọ́ tá a bá ń pàdé mo máa ń sọ fún wọn wípé kì í ṣe mímọ̀ ṣe ẹnìkan tí ẹ kọ́ lórin ó kọ́ lórin ó ní kì í ṣe mímọ̀ ṣe Sheikh Ahmad kì í ṣe agbára rẹ̀ ó ní kì í ṣe títóbi rẹ̀ o lẹ́ṣẹ̀ dá ẹ sí o. tó bá dùn mọ́ ẹ bá yorùbá náà Muhammad lẹ́ẹ̀kan náà. o ṣeun o ṣeun o ṣeun. ẹ wá ìdìbò àti ń bẹ lọ́hùn yìí a ti bẹ̀rẹ̀ Ramadana lẹ́ni Ramadana yóò dárin gẹ́gẹ́ bá a ti máa ń sọ Ramadana ó tún di ìpẹ̀yìn kò sọ́pọ́n tá a fẹ́ ṣe sí àwa kan ò ní gbà á àwa kan sì máa gbà á wá sọ wípé Ọlọ́run èmi ò lọ́lọ́run èmi lẹ́ni Ramadana o àtàrí Ramadana o àti yóò tí ó parí Ọlọ́run má jẹ́ kí wọ́n gbà lẹ́yìn mi má jẹ́ wọ́n gbà lẹ́yìn mi tí bá ń bẹ láyé ò wí bẹ́ẹ̀ kí n máa bẹ lálàáfíà ara kí n má máa bẹ lọ́gbà ẹ̀wọ̀n kí n má máa bẹ lórí ìnira ṣé ogun bá òkun ti dé o ẹja ṣe Rabbana Allahumma Rabbana salamuna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin Rabbana o abulana mina asiwajina àwọn ìyàwó rẹ̀ Ọlọ́run fún wa wazuriyatana o fún wa láwọn ọmọ àwọn ọmọ wo ni kurata ayuni àwọn ọmọ tuntun ojú táyọ̀ máa sọ wípé sọmọ rẹ̀ bí alẹ́ ò dáa bí Muhammadu Isa kun bí tabdili wáyídì àríṣekọ́lá bí ti gàmáwé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹ́njó ni ṣé wà lè húdà kọ jẹ́njí kọ bá ń pè ṣoore ṣoore tí ẹ mọ kí wọn bá fẹ́ ṣo ó mọ bóyá ṣe máa ń ṣakọ lójú àwọn tẹ pé wèrè ó kú lọ kò ní wálé wàá sọ fún ìyálàyà yín wàá wálé tèmi ìyá yín èmi á wálé tèmi sórí ọwọ́ ẹ̀ fún mi ìwọ ọba olóore oore tó ṣe fẹ́ ní kejì mi má jẹ́ ó di tèmi lọ́wọ́ ó yá bá ń wí. mo mọ̀ pọ́kùnrin ò ní kọ́ láíláí. sórí iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ yìí kò ní dààmú rárá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wàá máa ṣẹ́jú sí i ṣé o mọ̀ pé inú àwẹ̀ la wà wàá máa sọ pé. ọkùnrin máa tó sí obìnrin o inú àwẹ̀ la wà ẹ̀ la. obìnrin mo ṣe ń kọjú sí wàá dẹ̀ lè kọ́ jókòó lọ́tọ̀ọ̀tọ̀ ìjókòó ẹlẹ́kọ̀ọ́ la wà. wọ́n sì lè máa ṣe ijú náà. wàá kọjú sí ó yá kọjú sí ṣoore 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 ọwọ́ ẹ̀ fún mi ìwọ ọba olóore oore tó ṣe fẹ́ ní kejì mi má jẹ́ ó di tèmi ọmọ orí tó kẹ́. àwọn èèyàn ò kọ́ mọ̀ àwa tá tiẹ̀ fóore gan ò pọ́n bí báyìí.
yá ṣé ká lọ ṣé ká lọ ṣé ká lọ ṣé ká lọ Shall we go? ó yá ó yá. Sure. Aramana Sure. Arahimo Alimaliku Alikudusu Asalamu so Alimumino Mojo Alimuhaimenu Al-Azizu so Al-Jabbaru Al-Mutakabiru Al-Khaliqu Alibari sore sore so oya oya ọwọ́ ẹ̀bùn mi ìwọ ọba olóore oore tó ṣe bẹ́ẹ̀ ní kejì mi. Ó láwọn tó dùn wọ́n nínú bá ṣe jókòó yìí. Nínú àwọn tó dùn wọ́n a ti ráwọn èèyàn mẹ́fà káwọn fẹ́ kọ́ lọ́n ṣoore wọ́n ti dìde. One day body. Àwọn tó kù ń wò pé àbáwọn àbí oore yẹn. Shower number we know. Ọkùnrin ò ní dìde láíláí ẹ ṣe máa dá wọn pè lọ́tọ̀ ni ó yẹ ẹjọ́ ẹ dìde. One me agit. Bó ṣe ń wí yẹn má dàníyàn o. Gbólóhùn tí mo fẹ́ wí yìí sọ gbólóhùn ìwọ ni mo dìde fún kí n tó jókòó. Dákun dàbọ̀ bí àbùkátà mi. Amana Rasul bima unzila ilayhim min rabbihim wal mu'minun kullun amana billah wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufariqu bayna ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir la yukallifu nafsan illa wus'aha la ma kasabat wa alayha maktasabat rabbana la tu'akhizna in nasina aw akhtana rabbana wala tahmil alayna isra kama hamaltahu ala alladhina min qablina rabbana wala tuhamilna ma la taqata lana bihi wa'fu anna waghfir lana warhamna anta maulana fansurna ala alqawmil kafirin. Bóyá ṣoore Ọlọ́run mi ṣoore mo fẹ́ jókòó nìyẹn o ṣoore tó o bá lè jó jẹ́ ń fura sí ẹ. Sure. Sure. Baba. Sure. Ọwọ́ ẹ̀ fún mi ìwọ ọba olóore oore tó ṣe fẹ́ ní kejì mi má jẹ́ òdì tèmi. Ó yá pariwo sókè bá ń wí. Ó yá sọ pé la ilaha illallah la ilaha illallah. Tó bá ń fa lẹ́kùn oore o bá mi gbọ́ lọ́hùn tó bí mi. Aboyún tó fẹ́ bímọ nírọ̀wọ́ rọ̀ṣẹ̀ bá mi gbọ́. Allahumma salli ala ẹ jókòó Sayyidina. صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره